bàbá Tinubu president wa yẹn yanu àti gbogbo yín lápapọ̀ èdè gómìnà tiwa náà tó bá yẹ pé déédéé kan lẹ́yìn náà má mà pé ẹ̀tọ́ wọn kan là ṣe ẹ má sọ̀rọ̀ tó bá yẹ pé tẹ wọn ẹ̀yọ̀ dá sí mọ́. àfàwẹ̀ wà Islam tó bá yẹ pé tọ́ kan ló yẹ kẹ́ ẹ ṣe. àfàwẹ̀ wà Islam wọ́n tó bá ṣe pé ẹ̀yin ìjọba Nàìjíríà wọ́n tó bá ṣe pé ẹ̀tọ́ kan ló yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe wọ́n ní ẹ ṣe kẹ́ ẹ má wàá jìyà lọ́dọ̀ Ọlọ́run. ìjìyà kọ́ ẹ máa ṣàfihàn tó jẹ sọ bẹ́ẹ̀ ni pé gbogbo wàhálà tó délẹ̀ yìí Ọlọ́run ó kó kú lẹ̀. àfẹ́ wà Islam wọ́n ní torí ẹ bá ṣe dọ́gbadọ́gba tí ẹ sì ṣe déédéé wọ́n ní wáyà gbogbo fìtínà tá a lọ orí ìṣubú Ọlọ́run ó sì kó kú lẹ̀. bóyá àwọn tó wà nínú igbó tí wọ́n ń jíyàn gbé tí wọ́n ní ìbọn yìí bóyá wèrè wọ́n yà lérí pé wọ́n rẹ́tọ̀ bóyá tọkàn làwọn náà ń wá tí wọ́n rí bóyá. àfẹ́ wà Islam wọ́n ní àwọn tí ń jí wàá gbé tí wọ́n wọlé pa wá tí wọ́n ń pa wá mọ̀ wọ́n ní bóyá ẹ̀tọ́ kan làwọn náà ń jà fún ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ ṣe ń tẹ́ bá ṣe kọ́jẹ́ tọ́ ẹ lọ́ọ́ lú wọn ẹ ṣe tọ́ yẹ kẹ́ ẹ ṣe bẹ̀ fún wọn wọ́n ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣàánú wa. torí ẹ fẹ́ sọ fún wa ní sí president yìí ní ẹnu gbogbo kí ni yóò máa ṣẹlẹ̀ nínú ìlú tẹ̀ ẹ̀ mà sí. àfẹ́ wà Islam wọ́n ní kí ni àfa Buhari náà wí bẹ́ẹ̀. àfẹ́ wà Islam ọ̀rọ̀ wa láàárọ̀ yìí tadullu ala taqwallah ala taqwallah ìbẹ̀rù Ọlọ́run yóò máa dá lórí ìbẹ̀rù Ọlọ́run. Allahu wal fadilu ala kulli fadilin Ọlọ́run lọ́bọ ọlọ́lá lórí gbogbo ohun tí ń pòun lọ́lá huwa maliku ala kulli muluki Ọlọ́run ni òun ní kíni rí òun lọ́ba lórí gbogbo ohun tí ń jọba gbogbo ọba Ọlọ́run lọ́ba lórí wọn huwal alimu ala kulli alimin gbogbo ohun tí ń pòun ní mímọ̀ ọ̀wọ̀ Ọlọ́run lọ́ba onímọ̀ díẹ̀ náà ló fún wa là ń pín káàkiri láyé ìtàn pé lágbájá ọmọ ìyálà ìyá akéwù sínú kínkínní wọn náà là ń pín lágbájá ọ̀gbọ́n lárúbáwá ọ̀sẹ̀hún ọ̀sàgbọ́ ìlà ayélujára tẹ̀sẹ̀ àbú ana asabu ila suk ọ̀sàgbọ́ yìí ana asabu ila mustashfa ẹ̀ lọ hospital ní awu ọ̀sàgbọ́ kan ìyìn náà là ń pín òun náà pín nínú ẹnu ni. ọmọ ìyá mi huwal qawiyyu ala kulli aqwiya gbogbo tí ń pòun lágbára Ọlọ́run la lágbára lórí everybody ẹ lágbára kan huwal amiru ala kulli afẹ́ Islam ẹ̀jẹ̀ akékúrò aláwọ̀ kan fún ọkùnrin sójà kan brigadier general Uba Musa lójú kálukú báyìí wọ́n ti pa pẹ̀lú aṣọ sójà wọ́n mú náà ní àwọn kiri tí ń pààyàn òun ni àwọn ni wọ́n sì mú báyìí wọ́n ní ọ sọ̀rọ̀ wọ́n ní kọ́ sọ̀rọ̀ gbẹ̀yìn ọwọ́ sọ̀rọ̀ gbẹ̀yìn èèyàn bí mi bí Ọlọ́run ní nǹkan tán sí. Subhanallah. mo rọgbọ́n kan tí mo lè Uba Musa Ọlọ́run wọ́n yí àfihàn aṣọ sójà ń bẹ lára brigadier general. La ilaha illallah. fètètè àfi pa ẹyọ kan náà wọ́n fún ó sì ta kàkà báyìí ó sì kú ọjọ́ títí ń bá nǹkan bọ̀ ẹ wá parí ẹ̀ sínú gómìnà tí wọ́n ti yìn bọ̀ gbogbo ẹni ó kù lọ́wọ́ àwọn kìnìún wọn ni Ọlọ́run mọ́sá bá wa dóòlà wọn Ọlọ́run bá wa yáàfin wọn Ọlọ́run bá wa ṣàánú wọn Ọlọ́run sẹ́ni tí n bá ń sọ̀rọ̀ báyìí tí n bá ti rí kìnìún lórí Facebook ní kọ́pì ẹ̀ yọ wà lórí kìnìún àyíbá àmọ́ wọn lè kí n bọ̀lẹ̀ ti rí ìtẹ́wé náà ni gbogbo tẹ́lẹ̀ tí n sọ máa ń kọ́pì ẹ̀ sórí fóònù wọ́n ti wọ ṣọ́ọ̀ṣì kan ní èrò àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ń ṣẹ̀sìn wọn lọ́wọ́. kódà gómìnà wa ti lọ bẹ̀. gómìnà wa ti aláyẹ His Excellency Abdulrahman Abdulrazak Ọlọ́run ní pinyin pa ẹ dákun ẹ tún fún àwọn sójà yìí bọ́ọ̀tà ẹ dákun. stéètì kan tún lọ kọ́ àwọn ọmọ iléèwé wọn. wọ́n tún wá lọ kọ́ àwọn ọmọ iléèwé yányán. àwọn ọmọ 25 ní aláì afọwọ́ Islam ní Kebbi. ní Kebbi nù afọwọ́ Islam. àwọn èèyàn ya tí wọ́n ń ṣèṣin wọn lọ́wọ́ àwọn sì ń gbọ́ tàtàtàtàtàtà pa. ìmọ̀ wọn fẹ́ gbà. bọ̀ wọ́n fẹ́ gbà alájí nígbà wọn lé yẹn bọ̀ tó tún wá lọ kónú yàrá wọn tẹ̀lé wọn wọ bẹ̀ tí wọ́n ṣe ẹ̀sìn wọn tí wọ́n ń pe Ọlọ́run tí wọ́n lọ́wọ́. ẹ̀dàkùn ìjọba wa ẹ̀yin náà lọ́lọ́run kó àwa lé yín lówó ẹ̀ tó múra ní o. ẹ múra ní o ẹ múra ní o. tọ́pátùmù pẹ́ lè ṣe àwọn atálíkà àwọ̀ ọ̀lẹ́ àmọ̀ ṣàdúrà. àdúrà la máa ṣe Ọlọ́run gbà fún wa. yóò gbà fún wa ní. irú bàṣálà tí wọ́n wí jọ́ sí òun ká máa ṣe. ọmọ yóò dídí sàlámà tá mìnà lè bàlá. bẹ́ẹ̀ ni bímí àti mímbà. ẹ lábẹ́ gbé dáadáa. ومن يريد السلامة من البلاء فليلتزم بمئة منبع. ó ṣeun ajé tún mọ bí gbogbo ẹni tó bá ń gbé bò ń tàdúrà tí ẹ bá. wọ́n dàgbà kò tọ́ bá ti délé ẹ ké bàṣálà ìmọ̀ tí jẹ́ bàṣálà bisimilahi rahman rahim hasbunallahu wa ni'mal wakil salamun qawlan min rabbir rahim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. afẹ́ ìwọ́sẹ̀ ọkọ̀ owó balẹ̀ mọ́. ọmọ ọgọ́rùn rẹ̀ wọ́n ní àṣetẹ̀ ẹ̀ bá lè ṣe tó bẹ̀ mọ́sálásí ẹ máa ṣe méjì ẹ máa ṣe mọ́kànlá. afẹ́ ìwọ́sẹ̀ ọkàn owó balẹ̀ mọ́. rárá ẹ wèrò kú.
ẹ wo eruku nítorí Ọlọ́run àwọn ẹni ẹlẹ́ni kí wọ́n ń sin lọ́hùn wọn lọ́wọ́. Ọlọ́run ọmọ ń pa gbogbo ẹ o. Ọlọ́run máa ń gba gbogbo ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀ dákun Ọlọ́run bá wa rówó rẹ̀ Ọlọ́run ṣàánú wa ẹ dákun bí abadé àfẹ́ wàsílámù ẹ jẹ́ àpàrọwà fáwọn ọmọ ìyá wa NEPA gbogbo tí ń jọ̀gá NEPA Ọlọ́run ò ní da ọ̀rọ̀ yín rú ẹ sì ní nájà padà sí ẹ dákun Ọlọ́run bá dúpẹ́ fún yẹn máa fún wa ná kọ́dà bẹ́ẹ̀ fún wa gbogbo ẹ̀ máa fún wa ń ta lẹ́mọ́jú ẹ̀rù ń bàyàn inú òkùnkùn yìí lóòótọ́ kò sọ ọwọ́ yín náà fa. ọwọ́ tí yín náà kọ́ àmọ́ ẹ ṣàánú wa nítorí Ọlọ́run ẹ bá wa jìjà kárí ná lálẹ́ ẹ dákun nítorí Ọlọ́run jọ dáa fún yín mọ́jú. lóòótọ́ àpòhùn ni ó sọ wa mú náà rán bẹ́ẹ̀. òun náà rán bẹ́ẹ̀ adáde ẹni tí sáà ń bọ̀ aṣáájú pé lágbájá ní ń bọ̀ yìí. àwọn adélédè kan bẹ nísìn ọ̀tọ̀ sàtálẹ̀ àdàmọ̀ síra wọn gbé funfun náà ni. ó funfun náà ni funfun náà dákun Ọlọ́run jọ dáa fún yín. òru wọn ni wọn ṣe kà wọn ṣe lọ́sàn-án nísìn náà Ọlọ́run fi sọ ẹ̀ sọ wa o. afẹ́ wàsílámù Ọlọ́run ń dára gan ba sẹ́ẹ̀ mọ̀ pé kọ́ńtì kan bẹ wọn ò lálẹ́ Ọlọ́run fi adára búrì. wọn ò ní alẹ́ inú ayé yìí náà ló sì wà àwọn ò lálẹ́ aago wọn mọ wọn. aago ni wọ́n ń wò tán fi ṣe wọn gbogbo mọ wọn ni. bá fẹ́ sùn wọn lọ. inú agbára Ọlọ́run ni. Allah. àwọn sáré mọ̀dá ìláyọ̀ kìyàmọ̀. eba Ọlọ́run ti wí gbogbo ẹnu Kùránì. gbogbo ẹ̀ ló ti wà náà Kùránì wọn ò ní alẹ́ tí n bá ní ẹ máa bẹ kó jẹ sáré mọ̀dá ìláyọ̀. inú àṣẹ Ọlọ́run náà agbára Ọlọ́run náà àwọn kan bẹ lóru ní. wọ́n ní ìlà ìgbẹ́ ìrọ̀lá afẹ́ wàsílámù àwọn kan bẹ lọ́gànjọ́ òru báyìí tí gbogbo ẹ̀ ṣe yàn lọ́dọ̀ tí wà yìí nísìn. àwọn míì bẹ òru tí wọn ògùn tó bẹ kogun ọ̀sán táwọn míì ògùn tó bẹ. afẹ́ wàsílámù inú agbára Ọlọ́run lórí ètò àṣẹ abúlùjánà láàárọ̀ ní Diamond 88.7 ẹ wá wo tọ̀dọ̀ wáyà yìí. ẹ wo nǹkan ọ̀wọ̀n fún wa ní Nàìjíríà. ìgbà mi òru agùn ìgbà mi ọ̀sán. afẹ́ wàsílámù ọ̀wọ̀n fún wa gbogbo ẹ̀ dáa a máa láwọn eléri kò sí eléri. bá a kí nǹkan bọ̀lẹ̀ kọ́dà bá a kí bọ̀lẹ̀ ń hù fún rẹ̀. àní wọ́n da omi ata àwọn màní ń da sẹ́yìn kànga lọ́dọ̀ mi tẹ ẹ bá dẹ́yìn kànga nísìn ó so ní jìnnà ata ẹ bá tún kan lọ́fẹ̀ẹ́. àwa kan ni ẹ̀yin ọ̀lọ́dún mandate mọ́nu. mandate kí ni àná ẹ̀yin ti lọ mandate mọ́nu. ẹ wá agbára Ọlọ́run. àwọn olórí wa tó wá mọ̀ pé ẹsẹ̀ tó kò yìí ẹsẹ̀ tó ta ti yan gan ti èlùbọ́ ẹ̀ sí kí ni ẹ̀ yà sí fún wa ẹ̀ sì lágbára kẹ́ ẹ̀ dáko kárí jẹ. ẹ sì ṣe fún wa. àwọn míì làwọn sì kọ́dà bí wọ́n gbìn dọ̀tún Ọlọ́run bá san yín bí lẹ́sìn. wọ́n sùn dọ̀tún ọ̀gùn tó ń la mẹ́wàá kò hù. kó hu gbogbo nǹkan wọn import ni wọ́n import wá fún Ọlọ́run wọn. sì ṣàánú àwa ńlẹ̀ yìí. ẹ dákun ìjọba àfirawa àtẹ̀yìn náà àfirawa lé Ọlọ́run ọba lọ́wọ́. pé yẹn máa ródòdó ọ̀rọ̀ sọ ọba pé máa rí i sọ kò sí tọ́fà gbogbo wàhálà tó délẹ̀ yà ń pa yẹn kí déédéé náà ni ò sí. déédéé ni o sí lọ́fà ń parẹ́ ẹ pin dáa náà ni pin dáa ni. ọba pé yẹn bá sòdodo ọ̀rọ̀ tọ́ba yẹ pé ó bá tọ́ba ti bọ́ yẹ ká sọ fún yín o wàláì tọ́ba yẹ ká sọ fún yín o pin dọ́gba ni o. à ń sọ̀rọ̀ yìí náà ní sẹ̀rú ń balùwẹ̀ ní sẹ̀rú. ẹ̀rù ń bà á báyìí tún sọ̀rọ̀ yìí ní sẹ́yìn. gbogbo tí ń jó lórí náà ní sẹ̀yìn tó yẹ kẹ́ ẹ ṣe fáwọn tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ṣe fún wọn ni. ẹ ṣe fún wọn ni. ẹlẹ́mìí lóun fẹ́ yìí tìtẹ́ ní sìn gbogbo agbówó kan jó ní náà ẹ̀ pé ẹ̀rí pín mọ́. ẹ tún lówó pín mọ́. ẹ̀ẹ́dẹ́gbò làwọn fẹ́ ṣe àwọn mìíràn ń kú pẹ̀lú tó lówó gbà kò rí gbà sí lọ́dọ̀ Ọlọ́run. ẹlẹ́mìí bẹ́ẹ̀ lọ títù ní sìn kọ̀rọ́nà ti lọ. bóyá déédéé náà ni ò sí lọ́rọ̀ fi rí báyìí. bóyá kọ́ ẹ má máa ṣe bóyá má. mo ní bàbá yìí pé yẹn sòdodo ọ̀rọ̀ ẹ má máa ṣe bóyá má. ìṣe pé iná lẹ́yìn náà sọ lẹ́ẹ̀kẹ́ pọ́rọ̀ ọ̀rọ̀ èèyàn sọ tí ó sọ ẹ̀yin tẹ́ kọ́ mi bẹ̀rẹ̀ wá sí níbi ọ̀rọ̀. ẹ̀yin bí ń sọ báwọn mi ń sọ ni wá sí iná ní ń tọ̀lé. ẹ kúrò. kéèyàn tó sọ tí ó tó máa di pété lọ́bì ọ̀sẹ̀. sẹ́ńtì ọ̀sọ̀ wà fún wa. ọ̀dà abẹ́rẹ́ sàm kò sẹ́ńtì ọ̀sọ̀ wà fún wa. àtọ̀ sá jàmọ̀sánà lẹ̀ tó pè. náà tún ni. abẹ́rẹ́ sàm. àmọ́ báyìí pé déédéé lẹ̀ bá ṣe tọ̀rọ̀ fi rí báyìí ẹ bẹ̀rẹ̀ déédéé. wọ́n ti gbé dọ́gbadọ́gba ni ọba sí ẹ bẹ̀rẹ̀ dọ́gbadọ́gba. bàbá Tinubu pírẹsidẹ̀ntì wa yẹn yánu àti gbogbo yín lápapọ̀ èdè gómìnà tiwa náà tọ́ba yẹ pé déédéé kan lẹ́yìn náà má bà pé ẹ̀tọ́ wọn kan là á ṣe. ẹ má sọ̀rọ̀. ọba ẹ̀pẹ́ tẹ wọn ẹ̀yìn ọ̀dá sí mọ́. àfàwẹ̀ wà sàm. ọba ẹ̀pẹ́ tọ́ kan lọ yẹ kẹ́ ẹ ṣe. àfàwẹ̀ wà sàm wọ́n tó bá ṣe pé ẹ̀yin ìjọba Nàìjíríà wọ́n tó bá ṣe pé ẹ̀tọ́ kan lọ yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe wọ́n ní ẹ ṣe kẹ́ ẹ má wàá jìyà lọ́dọ̀ Ọlọ́run. ìjìyà kọ́ ẹ máa ṣàfihàn tó jẹ sọ bẹ́ẹ̀ ni pé gbogbo wàhálà tó délẹ̀ yìí Ọlọ́run ó kó kó lẹ̀. àfẹ́ wà sílẹ̀ àwọn nítorí ẹ bá ṣe dọ́gbadọ́gba tí ẹ sì ṣe déédéé wọ́n ní wáyà gbogbo fìtínà tá a lọ orí ìṣubú Ọlọ́run ó sì kó kó lẹ̀. bóyá àwọn tó wà nínú igbó tí wọ́n ń jiyàn gbé tí wọ́n ní ìbọn yìí bóyá wèrè wọn yà lérí pé wọ́n rẹ́tọ̀ bóyá tọkàn làwọn náà ń wá tí wọ́n rí bóyá. àfẹ́ wà sílẹ̀ àwọn ní àwọn tí ń jí wàá gbé tí wọ́n wọlé pa wá tí wọ́n ń pa wá mọ̀ wọ́n ní bóyá ẹ̀tọ́ kan làwọn náà ń jà fún ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ ṣe ń tẹ́ bá ṣe kọ́jẹ́ tọ́ ẹ lọ lú wọn ẹ ṣe tọ́ yẹ kẹ́ ẹ ṣe bẹ̀ fún wọn wọn ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣàánú wa. torí ẹ fẹ́ sọ fún wa ní sí president yìí ní ẹnu gbogbo kí ni yóò máa ṣẹlẹ̀ nínú ìlú tẹ̀ ẹ̀ mà sí. àfẹ́ wà sílẹ̀ wọ́n ní kí ni àfa Buhari náà wí bẹ́ẹ̀
àwa méjèèjì àníkíní ń ṣẹlẹ̀ gan-an tẹ́ ẹ mọ̀ ebe ẹ mọ̀ sínétọ̀ nàìjíríà mínísítà nàìjíríà. bá a ti ń sọ yẹn má gbọ́ nífẹ̀ẹ́ gbé à ń sunkún sọ̀rọ̀ ní báyìí. ọ̀kan tó lọ. àwọn kan ní kú yìí. wọ́n kú lọ. irú sọ́jà kan wọ́n dákọ̀ yìí àwọn ilé rẹ̀ ń retí ẹ̀. wọ́n retí ẹ̀ wọ́n àrí mọ́ wọ́n sọ ọmọdé dọ́mọ òrukàn. la ilaha illallah Muhammad ọ̀kan tẹ́bù wàhálà wọn òkú báwọn. ẹni ẹ lọ ká mọ́ chọ́ọ̀chì rẹ̀ tíbi títí ń gbẹ lọ́hùn ń gbàdúrà kórì jẹ kórì mu náà ni wọ́n sì ń kú síbẹ̀. wọ́n sì tún ṣàdúrà fún lù àwọn kírísítẹ́nì mọ̀ yín náà ń ṣàdúrà fún pé ìlú dọwọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́sálásí lérí ìrun èrùkú wọn èforíkalẹ̀ wọ́n ń pa wọ́n. Alhaji ladani ní sọ rabbana subhanaka rabbil izzati àfi kíta nígbà tó gbọ́ ìgbà. irú àwọn ìlú kan táwọn amójú wo Nàìjíríà pé àwọn fẹ́ wá ìtì bá ń bẹ ń di ẹ ẹjọ́ mọ́ ni ẹ̀yẹ́jú ẹ̀. owó wọn tí bá bẹ lọ́wọ́ yín ẹ dákun ẹ tẹ́wọ́ wọn. ọba ṣe pé bẹ́ẹ̀ náà bá ní àwa ní àwí wo ni o. a ní ká sọ yín fún yín ni o àgbàyín mọ̀ràn ni o. àmọ̀wé o àmọ̀kan o òye wa sí o. ẹ dákun àlífù bàtà sanáà la mọ̀ ọlọ́wọ́ jọ da fún yín o. àwọn fún mi mọ̀ ń bẹ ń lé wọ́n ní ìyálà ìyá àmọ̀kọ́sẹ́ ní ọmọ kéwù tó wọn. ẹ lọ bá wọn. wọn à lọ gbé ìbò kan rìntìrìntì kan bóde nísìnyí àní bákan lọ̀kan tó jẹ́ kò yé wa sí èyí tó yà wà ní ẹ̀yẹ́jú ẹ̀. nígbà yìí wà dọ́hùn tẹ́ máa kéwì ẹ̀ǹdẹ̀m náà ń dẹ̀lẹ̀ political buhara àmọ́ gbogbo political buhara gbogbo rọ́tẹ̀ ń pa fún wa tẹ́ kó gbogbo owó wa mì tán tẹ́ kó gbogbo ẹ̀jẹ̀ tán tẹ́jọ́ wa ń jowó tá a yá ń ní owó. bí gbogbo ìbára délẹ̀ tán ẹ máa pẹ́ yàn àfẹ́ ìdákọ̀ ẹ má dákẹ́ mọ́sálásí wọn ò dákẹ́ wọ́n ń ṣe. àwọn ń ṣàdúrà ẹ̀yin lè jọ gbà ẹ̀yin lè tún ṣe tọ́ba kan. ẹ̀yin lè ṣe tọ́ba kan ẹ̀yin lè ṣe tọ́ba kan o. kálukú àtọ̀sán àtòru àwọn arìnrìn wẹ̀yìn. àní arìnrìn wẹ̀yìn kí ni àní ládùúgbò mi ni wọ́n bá ti múná lọ àwọn èèyàn lọ mọ́sálásí. nígbà wọn anímẹ́ni tí ń bọ̀ látẹ̀yìn. bí wọn múná lóun lọ dánù ó pè ní ìsìnkú ní wọn wọ̀ ní gbogbo. ẹ tẹ jẹun pa ayélujára ní mọ́mù kan ó ní sẹ́yìn tó ń bá fẹ́ pé wọn àkọ́pẹ́ látùbà tóun sì wọ mọ́sálásí náà wọ́n wà tilẹ̀kùn mọ́ra wọn. ó ní torí ń bọ̀ wọ́n wà pé Allahu Akbar. alábọ̀ yóò yíyan gbẹrun. tí wọ́n wà pé pé irun tán o ìwọ láfi ṣe nọ́mbà wán ọlọmọdé àṣàgbà ó lóun wá múlẹ̀kùn òun ti pa ni. orílẹ̀-èdè Nàìjíríà ní ìsìnkú lẹ́nu ọjẹ́. ẹran ọjẹ èlé yọ wà ní géètì. ọlọ́ọ̀lọ́mọ bí iye tó wọ Nàìjíríà. tí wọ́n sì gbà. ó ní ọkọ̀ àwọn bẹ̀rẹ̀ àárín kan nígbà wọn ó sì mọ́tò ẹ̀ àti ńlọ tàbá fáwọn kidnapper. àwọn sójà wa ń tú bọ́nẹ́ẹ̀tì wọ́n gbé extra tire wọ́n gbé jáde wọ́n wá yọ subdriver wọ́n tún. aláàjì àfáà Islam ìbọn tuntun AK-47 tuntun ti lóògbé síbò ńlọ tà fún wọn lọ́hùn ímpọ́ọ̀tì ẹ̀ lọ́ fún wọn lọ́hùn. àfáà Islam ẹwà àwọn táwọn tó ń tó wọn. ẹran kí wọ́n pa èèyàn yìí náà fẹ́ pa ọ́ èèyàn yìí náà fẹ́ pa ọ́. wọ́n tún pa yẹn wọ́n tún sun jẹ wọ́n wá tí wọ́n jẹ tí wọ́n rí wọ́n dáná sí wọ́n sun jẹ tó jiná gidi wọ́n sì ń rẹ̀. ibẹ̀ lórí fóònù mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá púrúfù ẹ̀. àfáà Islam afọ̀rọ̀wálé ọlọ́run lọ́wọ́ tó wá sí wa láàárọ̀ ìta ń bá lọ. faqala Allahu ta'ala ọlọ́run wa ń bá wa sọ̀rọ̀ báyìí pé shahida li amali abẹ́ni shahida li amali iṣẹ́ mi ọlọ́run sì ń jẹ́rìí mi ọlọ́run. wa arafani kullu shay'in gbogbo nǹkan ló mọ̀ èmi ọlọ́run gbogbo nǹkan ló mọ̀ mi. innani ana Allah èmi ni ọlọ́run èmi ni ọlọ́run tí ì ní tán. òun ní júwe ara yìí. ní júwe ara yìí. ni wọn bẹnu ẹ̀dá tá a tọ́lọ́wọ́n bá dá torí owó torí ọrọ̀ ayé wọn wà mọ́ ọlọ́mọ wọn wá ń wé sùkì. ẹgbẹ́ àbáyé wàtá bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lóko inna Allah máa sọ obìnrin nígbà. ẹ dákun àti ń gbọ́ máa sọ obìnrin náà tẹ wí àti ń gbọ́ bọ̀ nísìn. ẹlòmíì ní tẹ̀sùbà lọ́kàn mú lọ́wọ́ nísìn ọkàn fi mú lọ́wọ́ náà kò iṣẹ́ tẹ̀sùbà ò sí lọ́wọ́ ẹ̀. kò sí lọ́wọ́ ẹ̀. ló ń ké Kùránì ìwé láwà ní. bẹ́ẹ̀ ni ọ̀hún àtàwọn tí ń jọ ń yanjú ẹ̀ wọ́n mọ̀ bá wọn ti ń ṣe. ìbá jọ ń kírun ni ibi tẹ́ ti bá ẹlòmíì tó bá dalẹ̀ àfáà Islam ẹ wàá fi wọ lọ sẹ ìgbàpọ̀ lọ́hùn náà tó ń bẹ ní ẹ̀yìn náà. wọ́n gbé ẹjọ́ bá a bá dà pọ̀ mọ́ báwọn bó láti rówó. owó yìí náà. wọ́n gbé ẹ̀rí bílágbẹ́já tí ń náwó ọjọ́ tí ń kó mọ́ ni. owó yìí náà. ẹ gbọ́ ni ẹ̀rí bílágbẹ́já tí ń náwó ọjọ́ tí ń kó mọ́ ni. iṣẹ́ kí ni iṣẹ́. wọ́n ní èèyàn làwọn náà. èèyàn làwọn náà. Ọlọ́run ọba yìí ti sọ fún gbogbo yìí kẹ́ ẹ̀ ní. Ọlọ́run àwọn tó sì ní òun náà ó ṣírò ẹ̀. ṣírò ẹ̀ gbogbo ayé kí ó lówó. wọ́n máa ṣírò sẹ́ wọ́n ṣírò bí wọ́n ti rówó yẹn. afọwọ́ Islam Ọlọ́run ni ẹ jẹ́ sọ fún yín la shabi'an li. bọ́ọ̀ bá lọ kàyà ọ kẹyìn àwọn kan ti kàyà kẹyìn jù ọ lọ àti bọ̀tán wọn ọ̀dánú ayé. La ilaha illallah. ibẹ̀ rí fìràwọ́ náà
فحشر فنادى فقال أنا ربكم الأعلى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فحشر فنادى فقال أنا ربكم الأعلى. فحشر فنادى فقال أنا ربكم الأعلى. Ó ní ẹ bá bọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ kálukú pé oníṣẹ́ pé tán faqala ní bá ń dún kí ni wá wí. أنا ربكم الأعلى. أنا ربكم الأعلى. ẹ gọ sọlọ́hún mi ma lẹ́nu ẹ̀ lọ́hùn òun lòún ga jù Rabbukumul A'la. èmi lọ́wọ́ ọba yìí tó ga jù sọlọ́hún. ọjà wèrè mọ́lọ̀ lọ́wọ́. ọjà wèrè mọ́lọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ti ya wèrè nú ayé. o burú gbogbo nǹkan ló ṣe. bẹ́ẹ̀ ti burú nú ayé yìí. Ọlọ́run padà tẹ́rì náà. Ọlọ́run tẹ̀rí ẹ wá wọ Ọlọ́run ọba tọmọ ìyá fi jẹyàn omi Ọlọ́run ibi tó parẹ́ sí. nígbà wá rí i kó dójú ẹ̀ tán òun náà rí i kó dójú ẹ̀ tán. àkìrí ọwọ́ afẹ́ wí mí. Ọlọ́run rárá àti kọjá. lọ́ba di abrum nínú abrum níbi ọba lọ́nà. àlàánà. kọ̀tán afẹ́ ìwà islam sẹ́yìn gbọ́ báwọn. naam. wọlé ìsà sultanu gẹ́gẹ́ sultani agbára wẹlẹ ní ipò wọlé wa ọláwo ní bẹ̀rẹ̀ wọ̀nyí ẹ tún gbọ́n kan ó ní yá ma'ashar al-jinni wal insi in istata'tum an tanfuzu min aqtari samawati wal ardi fanfuzu ẹ dán wo ẹ ṣe wo la tanfuzuna illa bi sultani. kọ̀tán ẹ ṣe wọ̀ ẹ̀yin tẹ́ ń bẹ́ ń gbò ẹni tó lóun ó mú ní ìdí ó mú. ẹ ṣe wọ̀ ẹ̀yin tá a gbábára fún gbogbo nǹkan pé sọ́dọ̀ rẹ̀. ẹ ṣe wọ̀ wọn wá mi tí wọn láwọn ẹ̀yin àsọ̀rọ̀ ṣe wọn láwọn ọmọ tí ń ṣe. ẹ bọ̀ wá sọ̀kan tí ò ní ṣe. gbẹ pé sọ́wọ́ ọ̀dọ́ lọ́mọdé àṣàgbákò ni. àmín ẹ ṣe wọ̀ ẹni tí ń tẹ̀lé girigiri ní ìtọ́nà bá mú ní yóò sì mú. àmọ́ wá wò sùn ẹrù yìí náà wò. ẹrù owó. ó jẹ ẹ mọ ẹ ń lọ lẹ ń lọ òun ló ní ẹ máa lọ ẹ ń bọ̀ lẹ ń bọ̀ òun ní ẹ máa bọ̀ ni tó bá ní ẹ jòkó ni. èyí náà tó kẹ gbó tó dà náà. ana maliku dayya tó èmi lọ bá tó ṣe pé mi èmi ni máa ń ṣẹ̀san wọ́n ṣẹ̀san fún mi wọ́n dẹ̀ yánu lọ min jinsil amali ọ̀wá rẹ̀ sìn mí ọlọ́run látara ṣe tó ṣe náà ní ṣẹ̀san fún mi ní sábòsí. fattakullah ya akhi ìwọ ọmọ ìyá mi páyà ọlọ́run o bẹ̀rù ọlọ́run o àwọn náà gbé láti rí ara wa o. àwọn náà gbé ẹjẹ́ abẹ́rù ọlọ́run o ẹjẹ́ apáyà ọlọ́run o ètò Ashabul Janna ní sọ fún wa láàárọ̀ ìgbẹ́ bá ara ní níṣẹ́ ẹrú àfitọ́ máa jẹ ni o ẹ má jíṣẹ́ ẹbú o bẹ́ẹ̀ni ẹsẹ máa kábùkù báyẹn ni. má jẹ iṣẹ́ tí ò ní jẹ́ oníláárí díjọ ọjọ́ ọ̀gbẹ̀yìn ayé rẹ o fattakullaha bẹ̀rù ọlọ́run la'anna Allaha torí bọ́lọ́run tẹ̀rí ni la yanzuru ila suwarikum kò ní wo àwòrán yá aláwọ̀já fáyìn ó pupa ó nírùngbọ̀n jàkìtì ó nírùngbọ̀n lágbà báyìí eyín rẹ̀ funfun ọpọ́n sọ ó bóra ó fi ọṣẹ kún gbogbo ẹ̀ tó dé yìí ọlọ́run ní wò yí hun lágbájá náà ọlọ́run ò ní wo yín wọn lábọ́jà sì gbọ̀n wálẹ̀ ọlọ́run ò wo yín wọn. kúkúrú rẹ̀ wà òkè. kúkúrú rẹ̀ wà òkè àfẹ́ wọn Islam mo láìkì kúkúrú rẹ̀ wà òkè wàláì mo láìkì ọ̀rọ̀ pọ́tẹ́bù rẹ̀ wà òkè gíga rẹ̀ wà òkè ọlọ́run ní kí ni tèmi kọ̀ọ̀kan mi wà amwalikum ó ní burúkú owó èbí burúkú lẹ pé. èbí burúkú lẹ rí ń bọ̀ wá sírò burúkú náà ẹ wá mú kan ó ní walakin yansur ila qulubikum ọkàn yín ọ̀rọ̀ yín jáde báyìí ilẹ̀ mọ́ dáṣà ẹ̀ ibójú làwọn ń wò ọkàn lọ́lọ́ ń wò àfẹ́wà islam ní mọ́ dáṣà ojú lẹ́yìn ń wò àwọn afáwọn náà wọ́n dé yìí gbogbo nǹkan lọ́rọ̀ fi yé wọn kò sí ẹ béèrè tẹ́ bá béèrè ń pa tíra ẹ béèrè tẹ́ bá béèrè ń. ọlọ́run ẹ máa yìn ntọ́mọ̀ náà nù kọ́ mẹ́mi ọlọ́run. kọ́ mẹ́mi ọlọ́run la ilaha illallah la ilaha illallah afẹ́wà islam èébú mọ̀ níyì jọ wọn o àṣàyè ń padà bọ̀ wá dibi tí èébú ò ti níyì mọ́. afẹ́wà islam tó máa bú yẹn jọ wọn àná kò tí ní lè jáde. amánẹ́sì. èébú ẹ̀sọ́ ẹni wọn ò ti bú láyé ká gbọ́ ẹ̀sọ́ ẹni wọn ò yẹ̀yẹ́ láyé ká gbọ́. àmì yẹ̀yẹ́ yẹn títí wọ́n sì tún lọ yẹ̀yẹ́ ń sí ọlọ́run sallallahu lẹ́nu wọn lọ́hùn kí wàá ní tiẹ̀ tí wọ́n bú ọ tí ẹ ń jẹ
ẹni ó bú ọtí ìbúpọ̀ lára tiẹ̀ ni. alájà àgbà fi parí gbogbo ẹ̀ máa wo. olè tí ń bólè. wo kálukú. àfẹ́ àti àní olè sì tún wá ń bú olè. olè ní tún wá ń bú olè. lásìkò ànábì Mùsá wọn lọ́kàn wọn lé fún òṣìṣì náà. olóògùn. olóògùn sì náà wá sọ pé tọ ẹni tí ó bá léwu ẹni tí ó bá ṣerú eléyìí rí. ọ̀rọ̀ tán kálukú ọmọ ìfásí ni. òun gbà pé òun ṣe é kọjá. lápèjúwe mo gbà pé mo bá tàwọn ẹni yìí jẹ́ mo fẹnu sáátà wọn ẹni tí ó wá sí lọ́kọ̀jà. wọ́n bá pẹ̀lú obì olóbì ó ní kò sí kankan mú. lóòótọ́ ni. ó ní àmọ́ ẹni tí ó bá wá léwu. kọjá ní tí ó ṣerú ẹ̀. tí ó sì pé léwu lérí kóun náà mọ̀ ṣerú ẹ̀. kọ́lá kò ní rẹ́nìkan tí ó dùn. kò ní rẹ́nìkan tí ó dùn. kò ní rẹ́nìkan. afẹ́ wa islam tẹ́ ẹ bá kan ẹlòmíì kò sí ọmọ níbi adama tí ò ní kọ̀kọ̀. ẹ dì mọ́ Ọlọ́run pé mo sọ bẹ́ẹ̀. kò sọmọ adama tí ò ní kọ̀kọ̀. àfọlọ́hun nìkan. Ọlọ́run nìkan. tẹ́ ẹ bá bá ẹlòmíì ní kọ̀kọ̀. ajẹ́kùn nìkan Ọlọ́run nìkan ló mọ̀. òun ló mọ̀. àfẹ́ni Ọlọ́run bá tó fẹ́ mọ̀. àfẹ́ni Ọlọ́run bá tó wá mọ̀. Allah. afẹ́ wa islam bẹ́ẹ̀ yẹn bá kílíà dára obìnrin Ọlọ́run mọ̀ sí dáadáa fún wà lájẹ́ àgbà ni Ọlọ́run wọlá pé èsì obìnrin olóbìnrin lásọ wòlí o Dr. Muhammad Kamaluddin rahimahullah Ọlọ́run wọlá pé mi Muhammad Kamaluddin n ò sí obìnrin olóbìnrin kan lẹ́yìn àwọn ìyàwó mi. tani àgbà wọn iná ọ̀sẹ̀ lára ẹlòmíì tọ́wọ́ sọ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ sẹ́yìn para tí wọ́n bínú lára bàbá náà nínú àwọn kẹta ń bínú láyé nù. wọ́n sì wá jẹ́wọ́ nìkan. jẹ́wọ́ nìkan náà ni. kọ́dà bẹ́ẹ̀ ń bọ́rọ̀ débẹ̀ fẹ́ lómi ẹ sọ mí. ẹ sọ mí. gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ṣe fún tí ń kìtà lára wọn. tó ń kìtà lára wọn nù. نعم لمر الهادي النبي محمدا sallallahu alaihi wasallam. وإني أراه في الكمال المجددا. lálùbáríkà àjẹmọ́ èmi náà wí bẹ́ẹ̀. èmi náà sọ bó ti sọ wọn. dákò tó tún wí. نعم لمر الهادي النبي محمدا. gbogbo àwọn àfa tá à ń bẹ láyé lónìí àwọn àfa wa tí wọ́n bẹ nulẹ̀ ó ń tẹ̀sùbá wọn ó ń yẹpẹ wọn ó ń dàlẹ́ ìlú alárùkùránì ẹni tó ti gbé máa lọ àbọ̀ sọ fọlọ́hún Ọlọ́hun sì ń gbọ́ àwọn kọ́lá ń bá rí ọbẹ̀ lórí irú wa àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wa nìna ẹlòmíì ọ̀dà pẹ̀lú kórun ohun yẹn fa ọ̀nà rókà títí ọ̀fẹ́ lè ń ya rẹ̀. نعم لمر الهادي النبي محمدا. ọ̀sẹ̀ wọn ajẹ́ tó mọ́ bí. وإني أراه في الكمال المجددا. àpàlájẹ́ àgbàlá nẹ́bí Ọlọ́run. rárá wọn ẹ sá nàbí ẹ̀mí kọ́lá wọn ò tọ́ wọn sàábé o. wọn ò tọ́ àwọn sàábé. wọn ò tọ́ wọn sàábé o. bẹ́ẹ̀ ni àmọ́ lọ sàwọn lẹ́sà. Ọlọ́run sà bàbá lẹ́sà. ìwọ náà mọ̀. ìwọ náà mọ̀. ويكفي ثم يكفي وأقتفي طول عمري قدوة ومقلدا. adékun àbí o ṣe wá dákẹ́ látàárọ̀ báyìí. ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lẹ̀ lọ. ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lẹ̀ lọ dákẹ́. ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ tí yọ̀bá sọ inú lè máa rún fa. inú ọmọ arún ni. nìkan sí kí inú ọmọ rún ọ o. wọ́n sábà tọ́jú àlájá gbàlá kìí aláwọn náà mọ̀ kálukú náà mọ̀. wọ́n mọ̀. ṣèyídàlẹ̀ ànámù ni ìfádìlì yìí àtàlẹ̀ ẹ̀dá. wọ́n mọ̀. kódà wọ́n lè fádìlì mọ́ ṣe ìdẹ́tìbí ilé àdá. wọ́n mọ̀. wọ́n mọ̀ àfààní ṣèyídàlẹ̀ àná gbogbo ẹ̀yin náà ló mọ̀. wọ́n mọ̀. àbí ìfádìlì yìí pẹ̀lú ń tá a ṣe fálẹ̀ àjẹ́ àgbà ọwọ́ ní àtàlẹ̀ ẹ̀dá kódà ọ̀tá náà mọ̀. ọwọ́ ní wọ́n lè fádìlì mọ́ ṣe ìdẹ́tìbí ilé àdá. ó lóore tọ́lọ̀ ń ṣe fún yẹn tó dáa jù tó ga jù òun náà lè tọ́ta náà bá mọ̀. ọ̀fẹ́ ọ̀sán. àkànwí ni àwọn náà mọ̀. kíbó náà ti ṣe Ọlọ́run sọdí bọ́lá jẹ́ àgbàdo àsọ́ni. kọ́dọ̀ mi yóò tún máa pé àkéèyàn sọ́ra rẹ̀ fákòsí kò sí ébú tọ́lọ́ náà wọn bá bìjà rẹ̀ ni o. Ọlọ́run wọn bìjà rẹ̀ sẹ́kọ̀ ọmọ bìjà wọn ní. sẹ́kọ̀ ọmọ bìjà wọn lọ ní. àwọn náà mọ̀ àwọn kan wí ni kọ́dọ̀ ọmọ tòun tó sọ̀rọ̀ sí wọn náà ẹ̀rù ń bà yín lọ sáàdúrà kọ́dọ̀ mọ́jàgbá kó ọ̀sẹ̀ lè jí. ayọ̀ ọ̀sẹ̀ lè jí. ẹ má tó wọ́n yìí látúndú tó sọ̀rọ̀ ní nǹkan wa ní ṣẹlẹ̀ sí èèyàn sọ̀rọ̀ yìí nǹkan lọ fúri ní tí ọ̀sẹ̀ tó lọ́sẹ̀lẹ̀ ní tí ò rí bẹ́ẹ̀ tó lórí bẹ́ẹ̀ ní tí ò wáyé tó lọ́ wáyé. tẹ̀sùbá ni ọjà ní sàdúrà fáwọn alájẹ́ gbàmbó. abẹ́rẹ́ wàsílám tó o sọ láwa wọn ta. níta gbangba abẹ́rẹ́ wàsílám ẹ máa gbọ́ èmi Ọlọ́run ò wo ojú yín o ọkàn yín ni wò wa a'malikum ní tí ń wo sí ọwọ́ yìí iṣẹ́ tẹ̀ bá ṣe wa qala Allahu ta'ala aidan Ọlọ́run wa sọ báyìí ayyuhal insan mo pè yín èèyàn ìwé èèyàn mo pè ọ́ wa ya ahlad dunya mo sì pè yín ará ayé ma min yawmin jadidin kò sínú ọjọ́ kan tí ó máa jẹ́jọ́ tuntun ṣẹ́gbẹ́ tuntun là ń lò lọ́wọ́ yìí a ti lo àná lọ òun ti gbó
illa wa ya'tika rizquka min 'indi. ntọ́ jẹ ntọ́ mu ọ̀dọ̀ mi ni ó ti wádọ̀ rẹ̀ ń wádọ̀ rẹ̀ ó jẹ nìkan lè pẹ̀lú àsìkìní owó nìkan lè pẹ̀lú àsìkìní àlàáfíà lẹ́ lórí. gbogbo ń tà ń ṣe òun ní dáadáa àwọn ọlọ́run náà lónìí. àsìkìní atẹ́gùn là ń lò bí ajókòó yìí. à ń sọ à ń rí sọ à ń gbọ́ à rí gbọ́. ọlọ́run wọlé bá jókòó tá à ń gbádùn gbogbo ẹ̀ pẹ̀lú bá a ti ń sọ̀rọ̀ tó rú òun wá tá a làágùn ẹ̀ bàbá fi orú ẹ̀ ọlọ́run ní pa yín rẹ̀ lágbára ọlọ́run kò sì ní dá yín gúnlẹ̀ ọlá Qur'anul Azim abẹ́wà islam ó ní kò sínú ọjọ́ tuntun kan àyàfi kó ṣe páàsì kí èmi ọlọ́run wá bá ọ wa ma min laylatin kò sì sínú òru kan illa wa ya'tinil malaikatu ẹ máa wọ ọlọ́run illa wa ya'tinil malaikatu indika àfi káwọn màláíkà mú wá fún mi látọ̀dọ̀ rẹ bí amalin qabihin àwọn iṣẹ́ tó burú wà iṣẹ́ jákujá àwọn àìṣedéédé iṣẹ́ àìṣedéédé iṣẹ́ àìdọ́gba iṣẹ́. kòkó ní kálukú náà mọ̀ pé tí mo ṣe yọ̀ dáa. bẹ́ẹ̀ ni tí ọ̀fẹ́ wọn bá wọn bẹ́ẹ̀ tí ọ̀fẹ́ wọn bá wọn bẹ́ẹ̀. abẹ́ islam táàkùlù rísíkì wọ́n tà á sí ni ó sì ń jẹ nínú ibùgbé mi ọlọ́run ó ètò sẹ̀mí. أما استحييت تعصيني وتخفي ذنب من خلقي وبالعصيان تأتيني إذا ما قال لي ربي 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 أما استحييت تعصيني أما استحييت تحصيني وتخفي ذنب من خلقي وتخفي ذنب من خلقي وبالعصيان تأتيني. jẹ́mọ̀ ilé kí wọ́n ní Zumura wọn lọ́dọ̀ bàbá wọn ṣe àgbáyé níjọ́ àlàrúbá tí ń bọ̀ kọ́lọ̀ ń jọ rọrùn. yóò sì rọrùn bí ẹ ti ń lọ gbogbo bí ti ń lọ tibẹ̀ náà ọlọ́run fàbẹ́rẹ́. yóò tún rọrùn yóò tún fún fàbẹ́rẹ́ un láti rọrùn afọ ìwà islam ẹ wá wo nǹkan ìṣẹ̀lẹ̀ àfihàn sọ́dọ̀ ọba àdìjọ́ kìyàmà tọ́lọ́mọ ọba mi bá wá ń sọ fún mi tẹ́ ń sọ fún wọn náà. mọ́kọ́ lè ní rọ̀bí. ìzámà kọ́ lẹ́ni rọ̀bí amastahyaita ta'sini kò sì ti ju èmi ojú ó ti ọ́ ní ta'sini ó sì ń sẹ èmi ọlọ́run ọ̀ wá ń béèrè pé kí ni mo fẹ́ ṣe. wa tukhfi dhanba min khalqi ọ̀ wá mú ẹsẹ̀ òfin pamọ́ fún ẹ̀dá èmi ọlọ́run. nífẹ̀ẹ́ kẹ́ẹ̀dá mi ò rí. ọwọ́ aláyà sẹ́mi ọlọ́run. ìtọ́jú olè náà. ìsúnyáni ta'tini. ẹsẹ̀ lọ́wọ́ ń gbé wa àwọn afẹ́fọ́ àpàdé mi ọlọ́run. Ọlọ́run jẹ̀dá lọ. Ọlọ́run jẹ̀dá lọ. Ipò kíkò yòówù tẹ̀dá lé wa. Ọlọ́run jẹ̀dá lọ. Ìkẹyàtọ̀ làtún ó pé o. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Ìkẹyàtọ̀ làtún ó pé. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bà Abdulrahim o. Oníwàsí àgbáyé àbáwá dáadáa. Ìkẹ́ àtọ̀là tó pé o. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ àtọ̀là tó pé. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bà Abdulrahim. Oníwàsí àgbáyé àbáwá dáadáa. Salatu Rabbi wa salamuhu. Salatu Rabbi wasalamuhu ala abina alaji aba. Olúwa salatu Rabbi wasalamuhu. ọlọ́mọba jẹ́ bàbá mọ́bẹ̀yìn bàbá jẹ́ mọ́dẹ̀yìn bàbá. ala abina alaji aba. tí o bá tẹ̀lé ntọ́ bá ké ẹ̀yin lólùfẹ́ ètò Ashabul Janna alẹ́ ní kéwù tí o bá tẹ̀lé ntọ́ bá ké ẹ wí fún wọn ẹni kéwù tí o bá tẹ̀lé ntọ́ bá ké kéwù Ṣaitani ní kò ní túmọ̀ ní ẹni kéwù tí o bá tẹ̀lé ntọ́ bá ké. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.